Kọ́lẹ́sì fún ẹ ló sọ fún mi. Táyé ló sọ fún mi náà pé Pasuma yẹn ìgbọ́nsẹ̀ mọ́ Òṣùpá tó bá ní olórin tó sell Wọ̀nlú concept Pasuma ni. Olórin tó sell Wọ̀nlú. Yes, orúkọ yẹn ṣílẹ̀kùn tó pọ̀. Pasuma ti ní package láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Pasuma ti ní package. Gbogbo àwọn olórin tá à ń pè wọn ò ní ká gba fáwọn, wọn ò ní ká gba hòtẹ́ẹ̀ fáwọn. Pasuma wa ní ká gba hòtẹ́ẹ̀ wọ́n ò pé kí ni máa mi. Gbogbo Mushin ló confirm o. Jíbọ́lá Pasuma olórin Mushin àjìná. Báwa sí Làgàtà onímùsìn ànádòrò. Wọ́n sọ̀rọ̀ eléré tó ń kọ fújì onímùsìn. Wọ́n ti mọ̀ mí. Nígbà yẹn ṣòtà ọkọ̀ ṣe ń gbà yẹn bóyá 10,000 àbí 15,000 ní Pasuma gbàngbà yẹn. Èló? 10,000 or 15,000. Níta nígbà Pasuma. Ọ̀gá ńlá. Yeah. Okay. Mo lẹ́gì gangan nípa Alhaji gan Pasuma. Wọ́n ní understanding. Wọ́n ní kéèyàn mọ béèyàn ṣe ń mú nǹkan mọ́ra. Alhaji ẹ lè máa ṣe báyìí ó kàn máa wò yín. A kàn máa wò. Máa ń wo ẹ̀bùn yẹn lára wọn pé wí ẹ̀bùn wo lélẹ̀. Ẹ dárúkọ yín fáwọn èèyàn sá. Èmi ni Prince Jamiu Oníwọ̀nlú tí gbogbo ayé mọ̀ sí Wọ̀nlú concept. Wọ̀nlú concept. Yes, Wọ̀nlú concept. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ promotion yẹn náà? Mo ti bẹ̀rẹ̀ láti 1996. 1996. Yes. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní club kan ní Ìkẹ́nnẹ́ Erékè. Club yẹn football club ní tẹ́lẹ̀. Okay. But ìgbà tá a lọ sí school tí a jáde secondary school àwa sọ football yẹn di club. A máa ń pe club yẹn ní Ace Club. Ace Club. Yes. Lọ́dún yẹn. Ní Ìkẹ́nnẹ́ yẹn ó dẹ̀ máa ń ṣe ọdún kan Erékè Day wọ́n máa ń pè. Ó jẹ́ pé gbogbo àgbáyé ló máa wá all over the world ló máa wá síbẹ̀ máa celebrate day yẹn. Àwa wò gòkè club ni wá kí la lè máa ṣe tó máa unique tó yẹ kó máa yàtọ̀ nínú ìlú tó máa jẹ́ kí ìlú yìí máa develop. Àwa ń pe àwọn artist àwọn eléré. Nígbà yẹn àkọ́kọ́ pé Sunny T bíyà 1993. Sunny T Adéṣọ̀kọ̀. Ọmọ iná tó ń kọ fújì. Yes. Àti Gbòbésèrè. Ó wá di 93 tí Pasuma ṣe recognition. Òun ló ń rí nígbà yẹn òun ló ń gbọ́. A ò pé ẹ jẹ́ ká pé Paso láti Èkó ká tẹ̀ tó wá sí Ìkẹ́nnẹ́ yìí. Because nígbà yẹn kò sọ̀rọ̀ pé wọ́n ń taṣọ ìgbà yẹn ticket ló máa fi wọlé. Bẹ́ẹ̀ni. A máa ra àwọn club yẹn la máa dáwó yẹn. Nígbà yẹn ṣòtà ọkọ̀ ṣe ń gbà yẹn bóyá 10,000 àbí 15,000 ní Pasuma gbàngbà yẹn. Èló? 10,000 or 15,000. Níta nígbà Pasuma. Ọ̀gá ńlá. Yeah. Okay. A bẹ̀rẹ̀ àṣeṣó yẹn. Pasuma gbà yẹn kò ń ṣe artist mi. Nígbà yẹn. Because artist mi gbà yẹn ni Sunny T. Mo like Sunny T gan. Mo like kí ló kọ̀ ọ̀bọ yẹn náà ó ti kú Àjàní Tẹ̀kóyè. But Pasuma ti ní package láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Pasuma ti ní package. Gbogbo àwọn olórin tá à ń pè wọn ò ní ká gba fáwọn, wọn ò ní ká gba hòtẹ́ẹ̀ fáwọn. Pasuma wa ní ká gba hòtẹ́ẹ̀ fóun. Ẹ̀wọ̀n tó pé kò ń ṣe artist mi yẹn mo á wò pé báwo lè lè kan máa ṣe máa ní àti pé lágbájá àti pé tàmẹ̀dù wọn béèrè hòtẹ́ẹ̀ òun wá ń béèrè hòtẹ́ẹ̀. Ṣé hòtẹ́ẹ̀ tán ti máa ṣe show àbí tí Pasuma máa sùn? Hòtẹ́ẹ̀ tó máa lodge. Okay. Tóun máa sùn kó tó wá torí night la máa ṣe ń gbà yẹn. Day yẹn night ni. Okay. Ẹ get. Paso nìkan ló kọ́kọ́ béèrè. Olókọ́ béèrè hòtẹ́ẹ̀. Ẹ wá wò pé kí ló ṣẹlẹ̀. Wáyé tó máa fi béèrè hòtẹ́ẹ̀. Lọ́wọ́ ẹ̀ńtẹ́ ní interest. Wọ́n wò pé kí ni máa mi wọ́n gba hòtẹ́ẹ̀ yẹn because club yẹn a máa ń debate ni. Okay. Pé a lè vote àwọn tó wá vote pé ká gba hòtẹ́ẹ̀ yẹn pọ̀ ju àwọn tí ò aṣáàlọ́gbò hòtẹ́ẹ̀ yẹn mi mọ̀ ń pa hòtẹ́ẹ̀ yẹn. Níjọ́ yẹn òjò wá rọ̀. Òjò yẹn pọ̀ àtòjò yẹn rọ̀. Wọ́n wá ní olórin ta pè kò yọjú wà ní hòtẹ́ẹ̀. Báwo la yẹ fẹ́ ta ticket
pé ó dìgbà tó bá rí artist àwọn èèyàn wà ń ta òjò yẹn kàn ń fún ni pé ó dìgbà tó bá rí artist yẹn káwọn èèyàn tó lè máa ra ticket pé òun nìyẹn mo sọ fún yín sìn tó yẹ kó wà ń bí ni àwọn èèyàn tán ṣẹ́mọ̀ ẹni tẹ́ ẹ̀ bá tẹ́ pé ẹ̀kọ́ ń wò pé kí ló ń mì èmi ni mo kọ́kọ́ bàtí gbogbo wọn ń sá láti lọ ọba èmi kọ́ ọwọ́ ọdún ni pé ẹ jẹ́ ká lọ bá kó wá lọ kọrin fún wa káwọn èèyàn lè wọlé kí Pasuma lọ. bàtàmàdó tẹ yẹn ó ní mánéjà ẹ̀kan abá ní reception àwa ní ó bá pè jáde ó láwọn máa lọ bá ní òun lóun ò lè pé lára àwọn pákéjì yẹn ni àwa wọlé nǹkan tó yà mí lẹ́nu jù ni pé àwa bíi mẹ́ta làwọn inú rúùmù yẹn ó kọ́kọ́ tẹ̀ fún wa kíkí yẹn lásán mo kọ́ wà impress pé ẹ mọ̀ ó dàbí kí wọ́n fẹ́ lọ báyọ̀ ọjà ó tẹ̀ respect ló fi kí wa ó yà mí lẹ́nu ńjọ́ yẹn wọ́n á ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ta fi wá bá pé òjò ń rọ̀ ó lóun náà gbóhùn òjò yẹn ó ní kí la fẹ́ àwa ní òun ló lè bá wa ta tíkẹ́ẹ̀tì yẹn wọ́n á lókè pé ká jókòó sínú yàrá òun wá lọ wẹ̀ ó múra lójú wa ni kò ní ká jáde tẹ́gbọ̀n eléré mi pé wọ́n ṣe máa lo nǹkan sára tẹ́ máa wo pé wá ní kájọ máa lọ ó dẹ̀ gbé mọ́tò wá wá ní kò ní pé a fẹsẹ̀ rìn láti ibẹ̀ yẹn sìn kò ń ṣe hòtẹ́ẹ̀lì mọ́ wọ́n pè ní midtown hòtẹ́ẹ̀lì nígbà yẹn ó wá rìn láti ibẹ̀ yẹn dé SK yẹn la lò SK hotel wá bẹ̀ sí rìn bọ́ọ̀ yẹn ṣe ń rí yẹn wọ́n ń tẹ̀lé àwọn tó tẹ̀ ní interest láti lọ wo pé Pasuma ló ń lọ yẹn o Pasuma ló ń lọ yẹn o nígbà tá a débẹ̀ la ṣẹ̀ṣẹ̀ pa owó yẹn wọ́n bẹ̀ sí bóyá wọlé báyìí wọ́n ra tíkẹ́ẹ̀tì yẹn nígbà tó wá rí pé ó rí nǹkan tá a ti ṣe ó wá ní ṣe a máa make owó yẹn Pasuma ó ní ṣe wá lóun wò pé a lè máa make owó yẹn pé àyè jẹ́ kóun tún padà wá dàgbé 93 nìyẹn wá jẹ́ 94 wá ní kóun tún padà wá 94 yẹn pé a rí pé òjò yìí àtúlọ̀bà gbà yẹn ọ́fíìsì ẹ̀ wà Mushin mo wá pẹ̀lú àwọn tó tẹ̀lé ń gbà yẹn torí ẹ ti fọ́ mo ti fọ́ àtàwọn afẹ́ ṣe pósítà nígbà yẹn a máa ń kọ orúkọ sí kinní kan bóyá PRO orúkọ mi wá wà ń bẹ̀ bọ́n ń jọ yẹn nǹkan tó wá yà mí lẹ́nu ni pé gbogbo nǹkan tó yẹn máa ń sọ pa Pasuma ń gbà yẹn pé kò lọ skul kò mọ nǹkan kan ṣe get nígbà táwọn torí club wa yẹn a máa ní badge máa lọ máa jó níwájú ẹlẹ́yìn kọ̀ọ̀kan nígbà tó wá débi adẹ̀ ní logo mọ́tò club wa yẹn hope for a better future ó pè dáadáa ó kí everybody kì í ṣe kí wọ́n ṣe kọrúkọ fún àwọn olórin kan wà tẹ́lẹ̀ pé àṣẹ máa kọ́ ó ti sọ́ọ̀nì tèmi ó ṣòro ó pè fẹ́yàn kí ni sọ́ọ̀nì mi yẹn Oníwọ̀nlú Jamiu Oníwọ̀nlú yẹn àwọn olórin kan wà tẹ́lẹ̀ pé wọ́n ń pè dáadáa màá kọ́ lè fi wọ́n lẹ̀ pé àtọ́wọ̀n gẹ̀ẹ́tẹ̀ orúkọ yẹn jọ bí yíbò báyìí bọ̀ Yorùbá ni Oníwọ̀nlú ni ẹ ó pè nọ́mà gbogbo everybody ó tó wá pè wá ó pe club yẹn pé àṣìṣe kò tún wá ní 94 yẹn ló ti invite mi sí àríyá hotel La Parias kí lórúkọ ẹ̀ náà ni Mushin wá invite mi pé kí n wá but ní 93 tó kọ́ wá yẹn ó wá ní show kan ní the same year ó fẹ́ wá play Ṣàgámù wájú ọ̀rẹ́ mi kan ló pè ọ̀rẹ́ mi náà ti ṣaláìsí Murphy nígbà tá a wá débẹ̀ bọ̀bọ́ yẹn géètì náà ni òun náà máa fi make owó bọ̀bọ́ yẹn wá rò bóyá ó ń ṣe UK yẹn owó tẹ́lẹ́lẹ́ bá pa lọ́jọ́ máa mo ń sọ àwọn nǹkan tó fa interest ní sí Pasuma tó fi fa wá nígbà tó wá jọ ń fa wọ́n yẹn dẹ̀ oníjọ̀gbọ́n ni wá dúró tì pé àpótí ìṣẹ́ wọ́n máa pa wọ́n máa àpótí ta ni àpótí Pasuma bọ́n ọjọ́ máa ṣí àwọn owó yẹn ni ó dúró tó àpótí Pasuma ó dúró tó àpótí yẹn pé èmi wá dúró báyìí àbúrò mi ẹ ti ṣolóògbé àjọ dúró báyìí tẹ́mọ̀ ẹni tó ìwà play fún abíjẹta tẹ́ pé orúkọ mi yẹn ó kàn pé orúkọ mi yẹn ni pé ẹ̀sùn Oníwọ̀nlú mo kàn wò pé irú brain wo rèé mo kàn súnmọ́ ni ó wá ní kí n ṣàlàyé pé ṣèbó ìwà play fáwà báyìí báyìí mo wá ṣàlàyé fún ọ̀rẹ́ mi yẹn pé wọn owó àpótí owó eléré òṣòwò yín owó gate mo yanjú kéèsì yẹn wá invite mi sí La Parias pé òun máa play bẹ́ẹ̀ wọ́n á lọ La Parias yẹn wọ́n á rí pé bàtàtà wá ti wọnú show yẹn báyìí
ọwọ́ yẹn máa ti máa lọ ó ti rí aṣá àfikẹ́nẹ́ yẹn pé kan nínú àwọn ace club pé kókó ẹgbẹ́ aṣá pé tẹ́mọ̀ débi pé tó bá play àtúnṣe love tó ti yẹ yín sìn pẹ̀lú bóyá jẹ́ pé ó jẹ́ èèyàn tó yẹ pé ó lawọ́ yẹn mú mi pẹ̀lú pé love yẹn á show love ó mọ̀ pé ibi tẹ́ ti wá ó jẹ́ àwọn òkè àwa tẹ́ láti bẹ̀ ló wá di pé interest yẹn wá wà àwọn abẹ́rẹ́ sí ni èmi fúnra mi mo wá ní interest personal interest. sínú ẹ̀ ń tẹ́ kọ́kọ́ fọ́ fún tẹ́lẹ̀. yes bẹ́ẹ̀ pé Ṣàgámù mo wá di pé mo gbọ́ wá sátúnra ṣe ìgbà kankan ó sọ ó ní géètì ilé òun Gbalaja ló sílẹ̀ because ó máa yà rìn lẹ́nu pé kí ló dé Pasuma ayére ní last month àtúnra ṣe SK pé ìdí pé interest yẹn wà business yẹn wá ń wà ó jẹ́ èèyàn tó ó fẹ́ kí ọmọ nìkì ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ òun tẹ́ bá súnmọ́ kí èèyàn ṣáà onífújì pọ̀ but ṣé mọ̀ pé tẹ́ bá súnmọ́ Pasuma dáadáa kò ní wùn yín kẹ́ fi sílẹ̀ because ọkùnrin àbóbìnrin both ọkùnrin àtobìnrin Paso nice ó nice ó mọ̀ wá wù ó mọ̀ bó ṣe ń relate pẹ̀lú èèyàn tó ti yé yín sìn because tó bá yẹ ṣòfò yín á fẹ́ mọ̀ bóyá ẹwà òkè pẹ̀lú ṣọ́ ẹ ṣé ẹ meet up tẹ́ bá meet up a sọ fún yín pé kẹ́ mú díẹ̀ wá a tún wá ṣe mí kò wá after pé owó ni gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe fẹ́yàn ó gbà pé ó wá bẹ̀rẹ̀ sí tó bá ní olórin tó sell wọn ló concept Pasuma ni olórin tó sell wọn. yes pé àwọn olórin mi náà gbìyànjú omi sọ pé bọ̀ pé wọ́n lú concept yẹn ó ilẹ̀kùn yẹn wá di pé tí bá débì kan ọmọ tí bá ti ní oníwọ̀nlú ní àwọn aléyàn Pasuma ni èèyàn bọ̀ wá ní orúkọ yẹn sílẹ̀kùn tó pọ̀ bọ̀ mo wá rántí ibi tí mo ti wá fẹ́ bẹ̀rẹ̀ promotion yẹn gangan mo iṣẹ́ yẹn bọ̀ pé nígbà yẹn àkínyà sídì àyà sídì àkọ́mà ticket olóyin dẹ̀ máa lọ ó wá di pé ẹ̀mọ̀ nǹkan máa ya sídì ó wá iṣẹ́ kan fún mi lẹ́sìkì ńgbà yẹn wá lálàyé pé kí n taṣẹ́ yìí wọ́n ti ń taṣẹ́ nígbà yẹn àwọn ọmọ yíbo èèyàn ti bẹ̀rẹ̀ sí market àfisco ni mo mú a máa ta master yẹn fún ìdẹ̀gbówó mi lọ́wọ́ àfisco lórí di pé mo bẹ̀rẹ̀ promotion yẹn nìyẹn. up to date. yes. àwọn olórin mi wò lẹ tún promote yàtọ̀ sí Pasuma. mo ní brother kan Kẹ́nẹ́ because mother side ni Kẹ́nẹ́ Ṣàgámù get Adéwálé Àyùbá because club yẹn náà patron club wa ni get nígbà tó wá di 2005 ṣẹ̀wọ̀n pé ìpẹ̀lú Pasuma ti ń bọ̀ láti 94 ọdún 2005 màmá mi kú gbàtí màmá mi wá kú ó ní ṣòkò fún mi ní Ṣàgámù àti ilẹ̀ pósítà ó ṣẹ̀dí láti UK mọ́ mi dẹ̀ ni Muslim 8 days bàtí family ṣe meeting 8 days la máa parí gbogbo ẹ̀ nígbà yẹn náà because club yẹn ó fà ilẹ̀ à ń pe léré every year ni but Pasuma ló pọ̀ jù a lè pe Táyé a lè pe Sunny T ẹ̀wọ̀n à ń pọ̀ àwọn eléré yẹn jẹ́ pé vote ni ní ìta bá ti bọ̀ Pasuma ló pọ̀ jù nígbà tí mọ́mí sí mi wá kú 2005 yẹn mo wá ní òun ni ẹni tí máa kọ́kọ́ lọ bá bẹ̀rẹ̀ òun èmi pẹ̀lú ẹ̀ lájọ iṣẹ́ ń gbà yẹn pé alájì ìyá mi kú wá ní àlàyé kí má jẹ́ ká lo kí má jẹ́ kó òun wá kọrin nítorí ó máa affect show yẹn show yẹn dẹ̀ ni poster ti wà ní ìta. Paso tún advice yín. yẹ pé ó máa affect pé ká náà gbé sí iwájú ni bóyá pé Táyé Currency fún mi. Paso ló pe Táyé Currency. mo ló pé òun ní ẹ̀kan tó ń. ní 2005. ó máa pé 20 years náà sí ní next year. so Paso wá níbẹ̀ kí Táyé Currency. tọ́wọ́ àjọṣepọ̀ wa ibi tó ti bẹ̀rẹ̀ ni. pẹ̀lú Currency. Currency so Paso ló jẹ́ kẹ́ tó mọ Currency. ló jẹ́ yẹ wá ní pé kì í má wọrí o kò máa wá kọrin
má bọ́dà ìgbà yẹn lága irinṣẹ́ lága kí n lọ gba irinṣẹ́ síbẹ̀ kó máa wá. nígbà tí ṣẹ́wọ̀n mi ò kọ́rẹ́ǹsì mo ti máa ń gbórúkọ ẹ̀ ńgbà yẹn bọ́ a ní àjọṣepọ̀ wọn kan bíi pé Pasuma ìṣá ló wù mí kó wá bọ̀ kò ṣáà. bọ̀ ìgbà tí Táyé kọ́rẹ́ǹsì wá dé ńjọ́ yẹn ó wá ní kó lọ pè mí wá pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá lọ wẹ̀yẹ mọ̀ yẹn tó ń ṣe patí lọ ojú mi dìbọ̀ mo ṣáà fàyílẹ̀ mo wá lọ bá ó wá ní pé Pasuma yẹn kí n má jẹ́ káàrin wa dàrú kó nífẹ̀ẹ́ mi gan pé iṣẹ́ ló pè òun láti Ìbàdàn dé tó yẹn pé àìgbọ́lódé pé Táyé ẹni yẹn má bójú ẹ̀ jẹ́ o òun ṣèyàn bẹ́ẹ̀ o èèyàn òun ni o. Pasuma ń sọ fún kọ́rẹ́ǹsì bẹ́ẹ̀ kọ́rẹ́ǹsì fúnra ẹ̀ ló sọ fún mi. Táyé ló sọ fún mi náà pé pé àwọn nǹkan tí mò ń ṣe ni kí n máa ṣe pé dáadáa yẹn pé òun rí pé ààrẹ mi pẹ̀lú Pasuma ó wà òkè láti ìgbà yẹn òun náà ìdí pé àti gbogbo òkè èèyàn Pasuma náà lélẹ́yìn náà òun náà dẹ̀ jọmọ kan tó dáa get báyìí bẹ̀rẹ̀ àjò yẹn náà ni. Bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìtawuyewuye kan wá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kọ́rẹ́ǹsì àti Pasuma. Kasnati bàbá ṣe rí èṣù kò ní dáàrin wa rú ṣe bá ìjọ jókòó yìí téṣù bá fẹ́ wà àárín wa kò sọ́gbọ́n ta fẹ́ dá sí a ṣẹlẹ̀ but irú àwa báyìí ta jẹ́ promoter tó jẹ́ pé kò tẹ́ wa lọ́rùn because ìdí tó fi tẹ́ wa lọ́rùn ni pé ìgbà míì wà tó bẹ̀ wá wò pé ṣó yìí ó kà ti fẹ́ ṣe yìí ok mo fẹ́ kó jẹ́ Pasuma àti Táyé ni because ní 2007 tí mo ṣe Alábàmbí family mo pe Pasuma Ṣẹ̀fí Àlàó Táyé Currency because mo ti ṣe show ẹyọ kọ̀ọ̀kan tó yẹ pé artist kankan pé kó lè tú ó tún ní weight nígbà mi wà pọ̀ àwọn àwọn pé jẹ́ nǹkan dára jẹ́ nǹkan kọ́tẹ̀ kan mọ̀ pé ó wà ń bẹ̀ bọ̀ tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ilé òṣè tẹ́ àwa lọ́rùn tí wọ́n á ní kí Pasuma wá kọrin pẹ̀lú Táyé nígbà tọ́jọ́ ní tẹ̀wọ̀n kò tẹ́ wa lọ́rùn kò sí nǹkan tá a fẹ́ ṣe akọ̀wé pé Pasuma èèyàn wa ni Táyé náà a lè sọ pé torí a ti mọ̀ àjọ wà ní ó wá jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń gbogbo àti bá rántí pé bọ̀ Ọlọ́run á ṣàdá síbẹ̀ yẹn. Lágbára Ọlọ́run á dá sí. Now Wolu Concept látìgbà tẹ́ ti ń ṣiṣẹ́ promotion yìí náà nǹkan kan ti ṣẹlẹ̀ rí tó yẹ pé máa bí ó pọ̀ tí mi ò lè àdójúkọ yẹn pọ̀ gan ṣe mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe yìí iṣẹ́ alágbára ni àwọn èèyàn máa fẹ́ dán yín wò kán mọ bẹ ṣe tó kò ṣe gbogbo èèyàn nínú ẹ̀ dùn ó ti àwọn tó ń ta kí ọ̀tà gan wọ́n fèsì bọ̀ mo rántí ní 2007 pé mo kọ́ pé artist papọ̀ 2007 yẹn ni mo pe Ṣẹ̀fíù Táyé Pasuma bọ̀ mo rántí pé mo wá ní kí Pasuma wá lọ ṣe ìpolówó fún mi ní LTV8 lówùrọ̀ bàbá kí ló kọ kábíyèsí òwúrọ̀ làwà ìgbẹ̀yẹn la máa ń lò ẹ pé Pasuma èèyàn ní o nítorí ìpolówó yẹn ó ti jí láti bíi 6 because gbà yẹn mi ìrántí time tá a máa ń dé LTV8 àṣepolówó yẹn tán à ń bọ̀ báyìí àti ọmọọṣẹ́ mi kan gbà yẹn kéèsì àti ó jáde inú ẹ o Pasuma gbọ́dọ̀ wọn gba òjò lélẹyìí eré látẹ pé òjò yẹn rọ̀ látàárọ̀ gate pass yẹn ẹríkà ní kò sójò yẹn jọ yẹn ni bàbá ẹ má yẹn ká owó tí mi ò bá make njọ́ tá à ń sọ yìí because gbogbo MC Olúọmọ náà fẹ́ wá MC mi gan kò lè dé show yẹn òjò oṣù ọmọ báńkẹ́ ni SOJ ní MC mi ìmọ̀ bí tó ń gbé ó ń pè pé mọ́tò òun ti òjò yẹn rọ̀ láti àárọ̀ yẹn títí dijọ́ kejì ó jẹ́ nǹkan tó yẹ pé tí bá rántí gbà mí báyìí màá ní God bọ̀ a lè bínú sọ́lọ́ bẹ́ẹ̀ni kí la fẹ́ bọ́ ló fi bọ̀ ó pọ̀ bọ̀ mo kàn máa rántí yẹn gbà because
ó jẹ́ nǹkan tó. Saheed Òṣùpá náà wọ́n mo sọ fún yín pé Ace Club tí mò ń ṣe ń kẹ́nẹ́ yẹn náà àti gbé Òṣùpá wá rí bọ̀ ìgbà yẹn gbàtà gbé Òṣùpá yẹn tẹ̀mọ̀ gbogbo ìgbà yẹn náà àárín òun pẹ̀lú Pasuma o débi pé Òṣùpá bá wá ń gbà yẹn tẹ̀mọ̀ nítorí pé mo ti súnmọ́ Pasuma yẹn kò ń jẹ́ ẹ̀rí Pasuma máa ń láìkì kankan ó láìkì kéèyàn lóyà òun fẹ́ lóyà 99 78 àbí 90 ó máa ń like 100 lóyà tán ni lóyà because òun náà tó bá báyàn ṣe ó máa ń lóyà tó bá ti báyìí ṣe báyìí ó máa lò fẹ́ ni ìfẹ́ ló máa ń báyàn lò wọ́n á wò ń gbà yẹn mo rántí gbà yẹn ta fẹ́ pòṣùpá yẹn a padà tún vote ni àdìbò ni ìbò yẹn wá pọ̀ ju ìkọ́ wọ́n ti rí pé Pasuma tá à ń pè ń pa yẹn bí pé èmi ni pé èmi ṣá èmi yẹn mọ̀ wí kò síbi tó sí èdè àìyedè wọ́n á pe Òṣùpá yẹn wá pàtó Òṣùpá wá ń jọ yẹn tẹmọ àwọn torí club àwọn máa jó lẹ́yìn ọ̀kan ni bàtà wá ń jó tí wọ́n á déwájú ẹ̀ mí ìkọ̀ tẹ mí ìfẹ́ lọ jó ìkọ̀ṣẹ́ mọ̀ Òṣùpá ẹ ti ó ti yé yín mo rò pé ó lórin tó lè kọ tó yẹ pé mi ṣáfẹ́ anything tó máa bọ̀bọ̀ tí wọ́n á déwájú ẹ̀ mí lè gbàgbé láti jọ yẹn 98 ni mo sọ yìí ó wá ní òun ò lè kéèyàn kóun má kíra òun èèyàn Jíbọ́lá mi Pasuma ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ inú mi wá dùn pé nǹkan tí mo sá fún pé ó ti yanjú pé kò sí wàhálà àwọn tèmi ń gbà yẹn wọn gbà yẹn gan lọ tó dáwọn kó wà tó yẹ pé wọn wá ó mọ̀ pé ó dùn mí pé àwọn ẹ̀gbọ́n yẹn ti kú àwọn Buhari ń gbà yẹn àwọn ẹ̀gbọ́n kan báyẹn náà ètò gbogbo wọn èèyàn mi lọ́ máa ń bá wá bàbá ti ń ṣe bàtàn àti rí pé Òṣùpá lọ pé Òṣùpá dẹ̀ wọ́n á kọ́ ló ti ń kí Pasuma bẹ́ẹ̀ everybody wá yọjú wọ́n ṣe wọ́n á náwó fún mi pé Òṣùpá ó ti now Wọ̀nlú concept ìmọ̀ràn wo lẹ ní fáwọn onífújì ẹ̀sìn. ìmọ̀ràn tí mo ní ṣe rí tí onífújì bá bẹ̀rẹ̀ ṣé mọ̀ pé a máa ń ní àwọn comedy artist náà lọ́wọ́ àwọn kan tí máa ń sọ fún wọn ni pé ò ń ṣe tẹ bá bẹ̀rẹ̀ ẹ mẹ́wàá after owó tó wà níbẹ̀ yẹn pé owó yẹn owó ṣáà ni mo fẹ́ wà after owó no ẹ má ṣiṣẹ́ owó ẹ ṣiṣẹ́ pé báwo mo fẹ́ dá láàárín àwọn èèyàn mi because o manage band boys o máa níyàwó ńlé aládùúgbò báwo mo fẹ́ dá local government ibi tó ń wà o gbọ́dọ̀ kọ́kọ́ win local government yẹn ó dẹ̀ báyìí wá Ṣàgámù sí Ṣàgámù local government lolórin yẹn ń gbé local kèé kó lọ máa win ní owó dé wá ní kò possible inú ilé tó wà pàṣẹ Mushin yẹn ló wọ́kọ́ bẹ́ẹ̀ni ó rí pé òun ṣiṣẹ́ Mushin èmi ò gbé gbogbo àdúgbò yẹn pátá Mushin yẹn ló ti spread ṣe get wàá make sure pé o ṣiṣẹ́ local government yẹn o wà after owó bí a tó bá ló díẹ̀ gbójú kò ṣe normal ṣe tó yẹ kó ṣe èkejì obìnrin cause nǹkan tó máa ń tètè yára láti gbéyàn ṣubú jù nídìí iṣẹ́ yìí obìnrin ni because obìnrin máa ń like nǹkan bíi fame tí wọ́n bá ti ń tó bá rí pé ẹni yìí àwọn èèyàn méjì mẹ́ta mọ̀ ládùúgbò wọ́n máa ń sábà gẹ́ẹ̀tì nǹkan yẹn pé ẹni yìí because wọ́n ti rẹ́ni yẹn pé ó lọ́jọ́ ọ̀la ìgbọ̀wọ́ ló máa fọgbọ́n ṣe pé lórí o gbọ́dọ̀ pọ̀ jù because àwọn ènìyàn wa èèyàn gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n gbogbo nǹkan yẹn pẹ̀lú advice méjì tí máa ń fọ́ comedy artist ní ẹgbẹ́ má wojú owó iṣẹ́ pé kò tẹ̀ blow ọmọ ẹ̀ kò dẹ̀ iṣẹ́ local government ẹ̀ kò dẹ̀ make sure pé obìnrin ò pọ̀ jù fún ẹ̀. obìnrin lè wà bọ̀ kó má pọ̀ jù ó dẹ̀ yẹ pé oníyàwó ilé náà máa dùnnú bó níyàá náà bó ní bàbá òbí jẹ́ kán kínú wọn dùn sí ẹ lórí iṣẹ́ yẹn iṣẹ́ tí mo ń ṣe yìí o màmá mi kì í ṣe pé o fẹ́ lọ kọrin o ò jẹ́ kí ìyá yẹn sọ pé o má kọrin tó o wá tún ṣe bẹ̀ yẹn bẹ́ẹ̀ bàbá yẹn náà sọ pé má kọrin yẹn pé because wọ́n need backup wọn. Wọ̀nlú concept náà la ti ń gbádùn látàárọ̀ ìrìn àjò wọn nígbà iṣẹ́ promoter àti báwọn àti Pasuma bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀ láti ìgbà yẹn títí dòní wọ́n tún sọ ọ̀rọ̀ wọn pé Pasuma ló jẹ́ káwọn mọ Táyé Currency ní 2005
Wọlú concept iṣẹ́ promotion yẹn náà ẹ ṣì wà lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ ni àṣebí April tó ìkọjá ẹ̀ April 14 mo ìgbé Pasuma wá sí 6237 launch níbi GRA bẹ́ẹ̀. GRA yes. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Orin tí èmi like tẹ́ pé ó pọ̀ o nínú Tálájì máa ń ó pọ̀ gan ó pọ̀ tí Pasuma máa ń kọ ó pọ̀ but àwọn kan wà tẹ́ pé màá kọ̀ fọ́ fún ni tó bá ní lọ́jọ́ yẹn nígbà kan níṣẹ́ ló dàbí àlá o à ń túra ìgan à ń kọ fújì gan ìgbà tí tó mọ̀ wá ìgbà tí recognition wá jáde o tọmọdé tàgbà tó mọ̀ fújì ijó tọmọdé a ní wọn pick choice o kíní kan all over the world o keep on dancing Americana lẹ́kọ̀ọ́ yẹn àmọ́ àwọn dáàtì Thomas kan àwọn sọ pé kò ní pẹ́ tán wọ́n wá ń bí wọ́n lè rí o mo ní kí ló fún ọ ní àìdíà yẹn wọ́n láwọn kan ti jáde tẹ́lẹ̀ rí wọ́n ń ṣe rẹ́kọ̀d kan wọ́n ń ṣe kejì o wọ́n lẹ́nu níbẹ̀ mọ́ rárá o wọ́n dẹ̀ fi hàn wọ́n blábàkà Àlàbí. èmi wá ń fún wọn lésì pé ó Sátírà Money gangan lólùṣọ́ sàmì a tún fi ńlá yẹn gan ọ̀nà ẹ̀mí fọ́. Serenge ló ń pè yẹn alájà tún fi yẹn sí ní style gan máa ní style gan rẹpẹtẹ tẹmọ ẹ tún fún mímì gbogbo Mushin ló confam o Jíbọ́lá Pasuma olórin Mushin àjínà báwa sí Làgàtà onímúṣin ànádòru wọ́n sọ̀rọ̀ eléré tó ń kọ fújì oní Mushin wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀ ọmọ òṣè fọwọ́rá Mushin connection Golden Sun ló kì í yín o eré akọ̀mọ́dà gbogbo onífújì ní Mushin Lájì mò ń kí yín pé ẹ kú palẹ̀mọ́ ọjọ́ ìbí yín Wálé ọ̀gá ńlá pé ẹ̀mí á gùn àmín ayé ti ń gbóhùn yín wọn ní àìmágbọmọ kò ní ṣẹlẹ̀ sí àmín gbogbo ibi tí òkìkí yín dé ẹ ní parẹ́nú ayé àmín o ìwà tẹ́tí mọ̀ wù ní ojú ọmọ aráyé Ọlọ́run ò ní kọ̀ ìdí àìmọ̀ ṣe sí yín àmín níwájú ní ní dé ẹni ẹ̀yìn àmín o mo lẹ́yìn kankan nípa Alhaji gan Pasuma wọ́n ní understanding wọ́n ní kéèyàn mọ béèyàn ṣe mú nǹkan mọ́ra Alhaji ẹ lè máa ṣe báyìí kó kàn máa wò yín a kàn máa ń wo ẹ̀bùn yẹn lára wọn pé wí ẹ̀bùn olélẹ̀ tẹ́ pé kò ní sọ̀rọ̀ láyé yẹn ló máa fi ń pè dà ẹ̀ ní lọ́wọ́ máa ń pè dà wọn ní understanding musician ọjọ́ bí ó ti bá yín láyé 100 120 tó bá wùn ilẹ̀ máa lọ kò jù bẹ́ẹ̀ lọ. Àlàbí ọjọ́ yẹn máa rí ó Pasuma Jíbọ́lá tí wọ́n ti rò pé kíni kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ ò wá padà tẹ́ni táyé ń fọwọ́ sọ̀yà pé ọmọ wa ní gbogbo ìgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀rẹ̀ ó kọ́kọ́ kúrò àti lè dìde wádìí ìṣòro ó lè jù èmi gan mọ̀ pé wọ́n padà di ọmọ tó ń sọ happy birthday to you ọ̀gá ńlá gbogbo Mushin ò ní bàjẹ́ Paso èèyàn Alhaji Bọ́lá làbáyíká ọmọrin jáde. Wálé thank you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road South Rayham London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.